àwọn kan ní ìṣẹ̀lẹ̀ àkójọpọ̀ tó wáyé ní ọdún 2024-2025 tí àwọn ọmọ fi kú ni ó fa pẹ́ǹtúká láàrin Alhaji Oríyọmí Hamzat àti ẹnjìníà Olúwaṣèyí Mákindé. Àwọn kan ní ọ̀rọ̀ contract ló dá wàhálà lẹ̀. Oríṣiríṣi ọ̀rọ̀ làwọn èèyàn ń sọ. Àwọn kan ní ìgbà tí Oríyọmí Hamzat ti ní èròǹgbà láti di gómìnà ni ló jẹ́ kí wàhálà ó bẹ́ sílẹ̀ láàrin àwọn méjèèjì, ló jẹ́ kí àjọṣepọ̀ wọn túká ní òjò gúnrégé mọ́. Àwọn kan ní mo fẹ́ kí a jọ farabalẹ̀ ká jọ wo fídíò yìí. Ìṣẹ́jú kan sí méjì ní fídíò yẹn, kò gùn púpọ̀, ṣùgbọ́n mo fẹ́ ká jọ farabalẹ̀ ká jọ wò láti bẹ̀rẹ̀ títí dé parí. Alhaji Oríyọmí Hamzat òun ló ṣe fídíò yẹn ní ọdún 2023 lásìkò tí ẹnjìníà Olúwaṣèyí Mákindé tí ó fẹ́ dìbò ẹlẹ́ẹ̀kejì gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ fún sáà kejì. Kí ni Alhaji Oríyọmí ṣe nínú fídíò yẹn? Kí ló sọ nínú fídíò yẹn? Kí làwọn èèyàn ń wí nípa fídíò yẹn ní ìsìn? Ṣùgbọ́n ẹ jẹ́ ká jọ wò ó, ká jọ gbọ́ láti bẹ̀rẹ̀ títí dé parí. Tá a bá wá wò, tá a bá gbọ́ tán, màá wá mú àlàyé wá lórí rẹ̀ pẹ̀lú current political situation lọ́wọ́lọ́wọ́ báyìí nípínlẹ̀ Ọ̀yọ́, nílẹ̀ Ìbàdàn, àti láàrin Alhaji Oríyọmí Hamzat àti ẹnjìníà Olúwaṣèyí Mákindé, gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́wọ́lọ́wọ́. Ẹ jẹ́ á jọ wo fídíò yẹn. Whether you like it or not, bóyá ìjọba fẹ́ àbí òfẹ́, àdùn onídìí òdodo ni. Ṣùgbọ́n ìjọba tó bá ń ṣe dáadáa, àdùn òtí náà ni. Èmi ìjọba eléyìí tó ń sọ pé tí èèyàn bá ta lẹ́nu lónìí wọ́n lọ yìnbọn pààyàn ni ilé mi wà ní ẹgbẹ́ síjọba. Tọ́ pé irú wa gbọ́dọ̀ sọ̀rọ̀ mọ́ àti ìtálẹ́nu gan kò tí ì déjọba gan bí ó ṣe bá tẹ tọ́da jẹ́ ní wákàtí. Àwọn ilé ìjọba katapila wọn fún owó léṣẹ́ oníléeṣẹ́. Ẹni wọn bá ta wọn lẹ́nu wọn ni wọn lọ pádànù ní ẹgbẹ́ síjọba. Àrùn ní òṣèlú ẹgbàá tó dáa jẹ́ ó gbẹ tó bá ba tó dáa jẹ́ yóò sunkún ẹ̀ ni. Wọ́n ní ìyàwó tó bá pọkọ rẹ̀ yóò ra ń gbẹ̀yìn, ẹlẹ́rù kan tó bá pẹ̀rù rẹ̀ yóò gbàgbọ́n oko. Gbogbo ọ̀tẹ̀ tí yẹn bá fi léṣe yìí má fi dé kúrò níjọba ìpínlẹ̀ Ọ̀yọ́. I am telling you, mo ń sọ fún yín pẹ̀lú òdodo àti tí mo mọ̀ pẹ̀lú àwọn tó jáde àti ìṣèjọba àti bágbára ṣe máa ń gùn wọn tó bá déjọba. Ọlọ́run ò ní jẹ́ kọ́yọ̀ ojú ẹ̀ka. Aburú tó lágbára jù tó lè ṣèpínlẹ̀ Ọ̀yọ́ báyìí òun ni kí àwọn ẹni bíi kí wọ́n gbọ́nà ẹ̀bùrú èrú kí wọ́n gba ìjọba. Ọlọ́run sì ní fún wọn ṣe. Ìyẹn mi nípínlẹ̀ Ọ̀yọ́ ẹjí o ẹni wọn máa sọ tí wọ́n ṣe, ẹni wọn máa sọ bí ìjọba ikú sí nítorí yẹ kó ṣe tí ò tí ì ṣe, ẹni wọn fi rọ́lẹ̀ wọn mọ́ parọ́ mọ́. Oríyọmí Hamzat lórúkọ. Sẹ́yìn náà ti pọ̀. Kan sí ẹ wò kárí stamp ní ìbáhùn Ṣèyí Mákindé for second term done deal. Gbogbo aráàlú lẹ sọ bẹ́ẹ̀ o. Àwọn tó jára àlù tí wọ́n èso lóṣèlú tó ṣe tá àti dìbò àwọn náà sọ bẹ́ẹ̀ o. Ẹ mọ́ ìjọra yín lẹ́nu. Ẹ ṣeun o. Ṣé ẹ ti rí ìgbà tí àárín Alhaji Oríyọmí Hamzat tó jẹ́ aláṣẹ àtolùdarí iléeṣẹ́ rédíò Àgídìgbò tó wà nílẹ̀ Ìbàdàn àti gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹnjìníà Olúwaṣèyí Mákindé tí ó ń tòrò tí nǹkan sì ń lọ bí àwọn méjèèjì ṣe fẹ́ nígbà náà. Fídíò tí mo mú wá fún yín yẹn lára àwọn fídíò tí Alhaji Oríyọmí Hamzat ti ṣe láti fi ṣe àtìlẹ́yìn fún ẹnjìníà Olúwaṣèyí Mákindé láti dìbò wọlé lẹ́lẹ́ẹ̀kejì gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́
lọ́dún 2023 nìyẹn. Mo fẹ́ kẹ́yin ọ̀jọ̀gbọ́n, ẹ̀yin onímọ̀, ẹ̀yin olóye, mo fẹ́ kí ẹ bá mi farabalẹ̀, kẹ́ bá mi gbọ́ ọ̀rọ̀ yìí láti bẹ̀rẹ̀ títí dé parí. Mo fẹ́ ká jọ gbọ́ láti bẹ̀rẹ̀ títí, pàápàá jùlọ opinion, view àwọn èèyàn, èrò tiwọn, ìwòye tiwọn lórí fídíò tí mo mú wá fún yín yẹn. Mo fẹ́ ká jọ farabalẹ̀, ká jọ gbọ́ táwọn èèyàn wí, táwọn èèyàn sọ. Ṣùgbọ́n kí n tó mú táwọn èèyàn wí tí àwọn èèyàn sọ wá, ẹ jẹ́ kí n sọ díẹ̀. Kò sẹ́ni tí ò mọ̀ wípé ipa pàtàkì ó ní Alhaji Oríyọmí Hamzat ló kó lórí èròǹgbà Engineer Olúwaṣèyí Mákindé kó lè di gómìnà, kó lè dìbò wọlé ní ọdún 2019. 2019 náà ni. Gbogbo ayé ló mọ̀ wípé gbogbo total support ó ní Alhaji Oríyọmí Hamzat fún Olúwaṣèyí Mákindé látàrí àwọn nǹkan kankan tó ti ṣẹlẹ̀ síwájú sí Alhaji Oríyọmí Hamzat nípa ìṣàkóso tó wà lóde nígbà náà tí olóògbé Sẹ́nitọ̀ Isiaka Ajímọ̀bí tó jẹ́ bí gómìnà nígbà náà. Àárín Isiaka Ajímọ̀bí àti Alhaji Oríyọmí Hamzat tí ọ̀wọ̀ tí ò kúnrégé, gbogbo agbára yẹn ni Alhaji Oríyọmí Hamzat sà wípé àníṣe Olúwaṣèyí Mákindé máa di gómìnà nínú ẹgbẹ́ òṣèlú PDP. Kò sí ẹni tí ó mọ̀ wípé Alhaji Oríyọmí Hamzat ó campaign against ìjọba tó wà lóde nígbà náà in support of Engineer Olúwaṣèyí Mákindé nígbà tí àjọṣe wọn ti wọ̀, tí ọ̀rọ̀ wọn ti wọ̀ nígbà náà. Àárín wọn ń gún, ó ń lọ báwọn méjèèjì ṣe fẹ́ títí tí ìṣèjọba ọdún mẹ́rin àkọ́kọ́ fi parí. Ìṣèjọba Engineer Olúwaṣèyí Mákindé gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ọdún mẹ́rin àkọ́kọ́ ó fi parí, tí ọdún mẹ́rin tí Alhaji Oríyọmí Hamzat tó fi lo gbogbo tó ní àtàgbára tó ní láti ṣe kíni o, láti lò ó fún èròǹgbà Olúwaṣèyí Mákindé láti wọlé ẹlẹ́ẹ̀kejì. Lára àwọn ìgbìyànjú tí Alhaji Oríyọmí ṣe, ọlọ́gbọ́n ni mo fẹ́ kó máa bọ́rọ̀ mi lọ o. Ó ní díẹ̀ tí mo mú wá fún yín, fídíò tí mo mú wá fún yín bẹ̀rẹ̀ yẹn. Ìgbà tí ó wá di pé àárín wọn ò wọ̀ mọ́, mi ò tí ì rí nǹkan tèmi lè sọ wípé n tó fa pẹ́ǹtúká, n tó jẹ́ kí ọ̀rẹ́ dọ̀tá láàrin Alhaji Oríyọmí Hamzat àti Engineer Olúwaṣèyí Mákindé gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́, èmi ò lè sọ pé nǹkan báyìí pàtó ni. Oríṣiríṣi ọ̀rọ̀ làwọn èèyàn ń sọ. Àwọn kan ní ìgbà tí Alhaji Oríyọmí Hamzat ti ní èròǹgbà láti di gómìnà ni ló jẹ́ kí wàhálà ó bẹ́ sílẹ̀ láàrin àwọn méjèèjì, ló jẹ́ kí àjọṣepọ̀ wọn ó túká, ní òjò gúnrégé mọ́. Àwọn kan ní ìṣẹ̀lẹ̀ àkójọpọ̀ tó wáyé ní ọdún 2024/2025 tí àwọn ọmọ fi kú ni ó fa pẹ́ǹtúká láàrin Alhaji Oríyọmí Hamzat àti Engineer Olúwaṣèyí Mákindé. Àwọn kan ní
ọ̀rọ̀ contract ló dá wàhálà lẹ̀. Oríṣiríṣi ni àwọn èèyàn ń sọ ṣùgbọ́n èmi ní tèmi o, ó ta sánsán o, èmi ò tí ì lè fi gbogbo ẹnu sọ ní àrídájú torí pé mi ò tí ì rárí dájú wípé n tó fa pẹ́ǹtúká láàrin Alhaji Oríyọmí Hamzat àti ẹnjìníà Olúwaṣèyí Mákindé gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ rèé. Mi ò tí ì lè sọ kankan ṣùgbọ́n gbogbo bí wàhálà yẹn ṣe wá ń lọ tó fi di àsìkò yìí, ó ní àwọn èèyàn tí wàá ń sọ oríṣiríṣi èrò àti ìwòye lórí rẹ̀. Ṣùgbọ́n fídíò tí mo mú wá fún yín yẹn, ẹ jẹ́ kí n mú èrò àti ìwòye àwọn èèyàn táwọn èèyàn wí táwọn èèyàn ń sọ lórí rẹ̀, ẹ jẹ́ kí n mú wá fún wa ká jọ wò ó, kí a jọ gbọ́ opinion, ìwòye àwọn èèyàn gẹ́gẹ́ bí wọ́n ṣe fi ṣọwọ́ sí wa lórí fídíò tí mo mú wá fún yín níbi tí Alhaji Oríyọmí Hamzat tó ti ń lo gbogbo ohun tó ní láti fi ṣe àtìlẹ́yìn fún ẹnjìníà Olúwaṣèyí Mákindé ní ọdún 2023 láti dìbò wọlé lẹ́lẹ́ẹ̀kejì gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́. Ẹ̀yin náà sáà ti gbọ́ sáà ti rè. Ọlásùnmádé Àlàmú àwọn ní Alhaji ẹ jẹ́ kí lọ́ọ̀yà yín lọ sí police station kó lọ ṣojú yín níbẹ̀, ẹ má lọ fúnra yín o. Jay Slick àwọn ní ẹnu tá a fi ládé gún la tún fi ní adé ògún mọ́, kí ló dé? Misbaudeen Alamu Lateef àwọn ní this clown does not have any integrity, alátẹnujẹ caricature ní Oríyọmí náà. Moshood Taiwo Túndé wọ́n ní ọ̀fọ́n ti tọ̀ sí gbẹ̀gìrì yín báyìí, nígbà tí nǹkan dùn ta ni ẹ sọ fún pẹ̀lú tí ẹ̀ ń rí jẹ níbẹ̀ nígbà náà. Lékan Àkànfẹ́ Adédìran àwọn ní òdodo wo lo ní lẹ́nu àbí ò ń ṣe iṣẹ́ owó tó gbà. Olè aláìnítẹ̀lọ́rùn. Oyin Lawal wọ́n ní ó ti lúlẹ̀ o, Ọ̀yọ́ ń tàn ẹ́, ó sọ pé Ọ̀yọ́ ń pè ọ́. Serifat Fatai àwọn ní Idris ó ti jẹ òdodo, ó ti gba ẹran iléyá, ó ti jẹ ọjọ́ ọ̀la àwọn ọmọ rẹ̀ mú jẹ. Yínká Ògúnkànmí wọ́n ní they are good when you are wine and dine with them, but now that you are not at the dining table with them again, they are bad. Olè ní gbogbo yín, ohun tí ẹ ó jẹ ni ẹ̀ ń wá kiri, torí ara yín ni kì í ṣe torí aráàlú. Adédèjì Yusuf wọ́n ní everything done backfired. Akíntóyè Àbáyọ̀mí wọ́n ní once upon a time Oríyọmí was a good person, but now money has come. I even heard that he collected one of lawyer to Seyi Makinde women. That is where the fight starts. Another reason fún pẹ̀tùká láàrin Alhaji Oríyọmí Hamzat táwọn èèyàn ń sọ, táwọn èèyàn mú wá, òun náà lẹ́tọ́ gbọ́ yẹn. Mr. Akíntóyè Àbáyọ̀mí wọ́n ní àwọn gbọ́ nígbà kan pé Alhaji Oríyọmí Hamzat gba
àbí náà ni collected one of loyal to Seyi Makinde's women. That is where the fight starts. Ẹ gbọ́. Káyọ̀dé Adégbóyèga wọ́n ní bàbá ṣé ẹ̀yin náà ti wá rí báyìí pé ojú ò ṣeé fi mọ ìwà ẹ̀dá, kí ni Ṣèyí ṣe báyìí? Ṣebí ẹ̀yin tí ẹ dúró tì í ló wá ń fi kú lé kiri báyìí. Ó ti ṣe ti Saheed Òṣùpá fún wọn, èrè tí ó fẹ́ fi san yín lẹ́san rèé o. Ọ̀gá o, ọ̀gá o. Gẹ́gẹ́ bí èrò àti ìwòye àwọn èèyàn ó ní ẹ̀ ń gbọ́ tá à mú wá yẹn o. Babawale Esther wọ́n ní I said this earlier when I heard that this man joined politics. I don't know who advised Oriyomi to join politics gan. Politics in Nigeria is for the wicked and he has a good heart than joining politics. With what he is doing for humanity, one day people will start for him to be their leader and no one will be able to come against him. But now, may God help him. I would rather be a philanthropist than be a politician in Nigeria. No good child in a gun. Emmanuel Abdul-Jalil wọ́n ní ọkàn ń bẹ̀rù ni, ilé tí bàbá kọ́ kò ní fẹ́ kó wó. Ìwọ náà mọ̀ pé ọ̀dàlẹ̀ ọ̀gá rẹ ni, ṣùgbọ́n nǹkan dá mi lójú ipò kẹta làkọ́ọ̀dù máa ṣe. Mr. Tunde Idris àwọn ní I learn from you as an advocate who stand for social justice and community development. Let's shift political indifference away from this statement. Reality on political space should not go back and forth to the extreme of intimidation. Oriyomi was a figure during GSM re-election and still remains the figure up to now, coming out to contest as an institutional personality is constitutional rights. Constitutional rights. Okay. Owolabi Sodiq wọ́n ní I wonder how this generation criticize Oriyomi Hamzat. This man have been in politics before the era of Kolapo Ishola and he have always been the voice of reckon, be the first to reckon with. He support GSM twice. I could remember during 2019 election campaign, he went some and told them, if Seyi don't win, I will never return to Nigeria again. This same GSM is witch hunting him now. There is God o. Abodun Idris Olaniyi wọ́n ní yes, Oriyomi did all this because of we the masses, because he don't want the masses to suffer again in the hand of the government. Then, because he knows what Seyi Makinde capable of doing, that is why he support him. He supported him. Mind you, Oriyomi Hamzat did not have any negative thinking to either Seyi Makinde or any other politician because he focused on what God sent him for. But if friend turns to enemies, not from Oriyomi Hamzat. Mehinde Olusanya wọ́n ní but Seyi Makinde has finished his 2 terms, so why it is a problem?
When people keep talking about third term, has the constitution of Nigeria changed? Once a governor finishes 2 terms, the post is free game for all that are interested. Or is GSM contesting again? Why shouting now? Once upon a time, before things fall apart, between Alhaji Oriyomi Hamzat and Seyi Makinde, the real definition of no permanent friend or enemy in politics just appear now. Gẹ́gẹ́ bí èrò àti ìwòye àwọn èèyàn, òun náà ni ẹ gbọ́ tí a mú wá fún yín yẹn lórí fídíò tí mo kọ́kọ́ mú wá fún yín bẹ̀rẹ̀ tí Alhaji Oriyomi tó ṣe ní ọdún 2003 tàbí ẹnu mi àgò 2023 tó fi ń ṣe ìpolongo ìbò fún Olúwaṣèyí Mákindé láti di gómìnà ẹlẹ́ẹ̀kejì nípínlẹ̀ Ọ̀yọ́ lọ́dún 2023 nígbà náà. Àwọn kan ní àsọbàjẹ́ Alhaji Oriyomi ti pọ̀ jù nígbà náà. Àwọn kan ní iṣẹ́ owó Alhaji Oriyomi ní í ṣe. Àwọn kan ní ìfẹ́ mẹ̀kúnnù ni Alhaji Oriyomi ní tó fi lo gbogbo ohun tó ní láti fi campaign in support of Olúwaṣèyí Mákindé lọ́dún 2019 àti ọdún 2023. Kí ló wá dé ní ìsìn tí orin jó wá dorin ọ̀tẹ̀ tọ̀rẹ́ dọ̀tá tí ó wá di ṣe tiẹ̀ ń ṣe tèmi? Ẹ̀yin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, mo mọ̀ wípé ọlọ́gbọ́n ni yín, onímọ̀ ni yín, onílàákàyè sì ni yín pẹ̀lú bí tí nǹkan dé dúró báyìí lórí ọ̀rọ̀ òṣèlú ilẹ̀ Ìbàdàn àti èròǹgbà Alhaji Oriyomi Hamzat láti di gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́. Kí ni ìmọ̀ràn yín? Kí ni ìwòye yín? Torí ó hàn nínú fídíò tí Alhaji Oriyomi ṣe ní ọjọ́ bíi méjì sí mẹ́ta sẹ́yìn, ó hàn wípé ó ti sú Alhaji kan. Ṣùgbọ́n torí pé Alhaji ti ṣe o sí Ọ̀yọ́ ń pè ọ́, ó nira láti sọ wípé rárá mọ́. Ṣùgbọ́n bí tí nǹkan dé dúró yìí, kí ni ìmọ̀ràn yín? Kí ni ìwòye yín fún Alhaji Oriyomi Hamzat? Ẹ̀yin náà ṣàgbọ́ ẹ rí fídíò tí Alhaji Oriyomi ṣe last time tó ti pariwo pé wọ́n ti ní kó wọ́n wá ní pàǹtí o. Ó sì ṣeé ṣe ká má fi òun sílẹ̀ bọ̀rọ̀bọ̀rọ̀, àti pé káwọn èèyàn ká má gbìyànjú láti máa wọ aṣọ yẹ́lò mọ́, pàápàá jùlọ aṣọ yẹ́lò tí wọ́n bá ti kọ Ọ̀yọ́ ń pè ọ́ sí, tàbí tí wọ́n bá ti kọ Oriyomi Hamzat sí, tàbí tí wọ́n bá ti kọ ẹgbẹ́ àkọọ́dù sí lára. Kí lè ròyìn? Kí ni ìwòye yín? Ẹ fi ìròyìn àti ìwòye yín ẹ fi ṣọwọ́ sí wa láàyè kọ́mẹ́ nísàlẹ̀ fídíò yìí. À á kà á, a sì ṣe àgbéyẹ̀wò rẹ̀. Ojú tẹ́ ẹ fi ń wò wá kò ní fọ́, etí tẹ́ ẹ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. Ìbànújẹ́ ó kéré ó tóbi ni kò ní jẹ́ pín yín o, lágbára dẹ́dàá láṣẹ Èdùmàrè. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń wò mí, ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa. Ẹ bá ní pín, ẹ bá ní share rẹ̀ kó lè káàkiri àgbáláyé, kó lè rìn jìnnà dáadáa. Participant ti confirm ẹ̀ pé oyún ìju ní dọ̀láàmú, pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yẹn bí mo ṣe ń sọ̀rọ̀ yìí. Ìtọ́jú natural treatment tí yóò mú fibroid yẹn kúrò, tí yóò yọ dànù, tí ọ̀dẹ̀ ní padà mọ́, tí ọ̀dẹ̀ ní ọ́ lára, tí wọn náà fi dẹni tí ń róyún ní tó ń fẹ̀yìn gbọ́mọ pọ̀n, tí ogun ẹ̀jẹ̀ àwa ìdá tí ó di àfìsẹ́yìn nínú ayé rẹ̀. Pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yẹn pé wá o, eléyìí kì í ṣe oògùn téèyàn gbé ránṣẹ́ o. Wàá wá tó gbọ́ àlàyé bí wọ́n bá ṣe ní kó máa lò ó. Tó bá padà lọ ṣe test àbí padà lọ ya scan, ò ní rí oyún ìju kankan bẹ̀ mọ́.
kò dẹ̀ ní padà mọ́ pẹ̀lú ẹ̀rí tó dájú mo fi ń sọ̀rọ̀. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó pè nìyẹn, àwọn èèyàn ti mọ̀ mí látàná kó tó dè mí wípé tí mi ò bá rí tí mi ò bá gbọ́ tí mi ò bá rí àrídájú rẹ̀ mi ò ní mú wá fún yín.